Are you okay? Yes. Sure, enjoy. Yes. Goodbye. When did your daddy come? Oh, your dad? Yes. He'll be here shortly. Hello? I know you can hear me clearly. This house is surrounded. I implore you to surrender yourself to avoid bloodshed. Mama, kí la máa ṣe báyìí sí? Irú àrífò òṣìwò nìyẹn. Àwọn ọlọ́pàá, wọ́n ní káwa jáde sáwọn. Irú àrífò òṣìwò nìyẹn. Ṣé wọn bàbá àwọn àwọn bí ni? Ẹ̀dùn náà ṣé tí màmá bá tú alẹ̀ ṣé wọ́n lè dá wa mú ni? Àwọn aláṣọ dúdú, àwọn aláṣọ funfun. Ṣé ká máa sá fún aláṣọ dúdú ni? Àmà ẹ tú alẹ̀ jẹ́ ká bójú wọn jẹ́ wọ́n kéré gan-an alẹ́ yìí. Ọlọ́run ẹ jẹ́ wá lójú mi gan. Ewu la ń sọ yìí. Ẹ jẹ́ ká súnmọ́ àbíbí ká yàbò wọn. Confirm. Lè kéré gan. Ó ti dogun nìyẹn. Lẹ́yìn káwa gan ká gbéra. Ẹ má yẹ ká sùn lórí ẹ o. Mọ́ ṣe wà yìí kò ṣe pé wọ́n béèrè wa o. Ẹ má sùn lórí ẹ rárá o. Kò ṣe sùn lé lórí o. Màá gorí jù Ọlọ́run. Àbámọ̀ a ò bá má ṣe. Àṣetán ó dààmú. Wọ́n kìlọ̀ fẹ́ kò tẹ ilé kó má fọlọ́gbòjò yìí. Ó kọ̀ ìtì kún. Festus ti pé ṣoṣo. Ó dẹ̀ di dandan kó wí ṣoṣo. Confirm. Guys. Ó ti rí o. Guys. Plan B. Gbé kẹfì sí speaker. Hello? Ènìyàn. A sọ̀rọ̀ àná di bá mi kojúmọ́ tó mú. Wo ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ mo sọ fún wọn náà pé kí wọ́n má tẹ̀lé mi àwọn ló insist àti pé wo they mean no harm kò sí wàhálà àwọn kan má wọlé ṣùgbọ́n. Gbẹ́nu burúkú ẹ̀ sọ̀hún. Ìwọ Festus. Ṣé mi ò sọ fún ẹ kó má kó gbogbo àwọn ìdìbò lówó yìí wá? Ó dàkúmúrú. Ó yá wá tẹ́tí ẹ̀ kó gbọ́. Torí wọ́n ní etí inú báyìí òun lè jò ń lò. Ṣóòrí tó bá fẹ́ rí ọmọ ẹ láàyè tí ò fẹ́ gbé òkú ọmọ ẹ kúrò ní ibi báyìí á dáa kó tètè pé gbogbo àwọn dìgbòlugi tó kó síwájú ilé mi kí gbogbo yín kẹ́ ẹ tètè pòórá bí iṣó àìjẹ́ bẹ́ẹ̀ wá gbé kábàámọ̀ jẹ. Okay, mo ti gbọ́. But I told you not to come out of the car. I know. I'm sorry, but ara mi ò balẹ̀ ní now. Bó ṣe wá rí nsìn ọ̀rọ̀ ti bẹ́yìn yọ. Bó ṣe àgbọ̀n wọn tó sọ. Bí gbogbo àwọn tí mo kó wáyé kí n máa kó wọn lọ. Or else ó máa shoot tì mí lẹ́yìn. Tó bá pa, you know what that means to me now. Kí la máa ṣe ń sìn? Mo gbọ́ kó sọ bẹ́ẹ̀. Just take it easy. Àwọn táwa ń bí iná aṣọ dẹ̀. Please. Just take it easy. So what's the next step now?
Ó máa kú. Yé! Tìmílẹ́yìn! Mo gbé. Tìmílẹ́yìn! Ẹ gbà. Tìmílẹ́yìn! Tell others to come in and park all this. Ẹ ti pẹ́ kẹ́ tó gbọ́mọ yẹn wá. Kí ló ṣẹlẹ̀ jù ú ṣàánú mi? Ó ti lose ẹ̀jẹ̀. A ti lose ọmọ yẹn. A ti lose ẹ̀. Long, in fact, ẹ ti pẹ́. Take it easy. Take it easy. Ó ti kú. Sorry. Tìmílẹ́yìn ti kú. Ó ti kú. Sorry. Ẹ̀yin lẹ ti fa náà yẹ kéèsì gbé wá ńgbà tí kíní yẹn ti ṣẹlẹ̀. Ó ti pẹ́. Very sorry. Sorry. Kò yé mi sọ. Ẹ serious? Mi lè parọ́ fún yín. Ó ti kú. Ó ti lọ. A ti lose ẹ̀. Sorry. I take it easy. Take it easy. Who are you? Arábìnrin, ṣé o ò gbọ́ nǹkan tí ọ̀gá sọ ni? Wọ́n ní ta ni ẹ́?
Hello. Sure, okay. Abẹ́rẹ́. Èmi ńkọ́. Wọ́n ní first báyìí fún wọn. Bẹ́ẹ̀ni. Bọ́lá ti gbádùn láti jẹ. Máa jọ owó. Obìnrin lèmi wá fẹ́ ṣá o. Kí ló sọ? Obìnrin ni máa fi bí. Obìnrin? Bẹ́ẹ̀ni. Ní ìdílé wa ọkùnrin làwa máa ń bí. Bẹ́ẹ̀ni. Anyway ṣá, obìnrin lèmi ṣá fẹ́. Anyone tó bá bí ọmọ lọ́mọ jẹ. Bẹ́ẹ̀ni. Àdúrà ni pé kó ṣàtijọ́ ọmọ olóríire, ọmọ alálùbáríkà tó máa bá wa kalẹ̀. Agbára lọ́wọ́ lọ. Tọwọ́ bẹ̀bẹ̀ fọ́nà kó dẹ̀ ṣígbẹ̀ fún wa. Àmín, ìyá ṣẹlẹ̀. Agbára. Ilé ọmọ, jẹ́ ń bọ̀ ń bọ̀. Wọ́n á mú òtútù. Òun náà mú. Báwo ni? Ó ti bímọ. Lóhun ṣe o, lóhun ṣe. Lóhun ṣe. But Mr. Man, we lost the mother. You what? We lost her. Sorry, take her here.
Orúkọ mi ni Ṣọláfúnmi Arìbísálà. Few years back. Ṣọláfúnmi, you have been my patient for long. And you are more like a sister. My advice for you now, please stop this abortion. The next one can take your life. Ṣọláfúnmi, má fọ̀rọ̀ mi ṣàwàdà. Eléyìí ló máa jẹ́ ìkọ̀kànlá tá ti ṣe. And presently, eléyìí tá ń ṣe yìí, ó ṣì ń bọ́ sí log fún ẹni. The next one can be something else. John to the Ọlọ́run. Doctor, what's about one? No problem, but I wish I can have my man without protection. But doctor, what can you do? But what? Ìgbà tí EMI wà, òun làwọn ẹ̀dá ń ṣe bó ṣe ń wà. Tí ò bá ṣe mi mọ́ kí la fẹ́ ṣe. Ṣọláfúnmi, please, gbámọ̀ràn tí mo fún ẹ. It's okay. Okay. I'm gonna see you some other time. Okay. Bye. All right. Take care. Gbámọ̀ràn mi o. Gbogbo àwọn ọmọ òsìn wọ́n máa ṣe bó ṣe wọn káàkiri. Kọ́lọ́run jẹ́ ó gbọ́ nǹkan tí mo bá sọ ṣá. Ṣé tèmi? Mo gbọ́ ìkìlọ̀ ni, ṣùgbọ́n mi ò mú lò. Níbi tí mo tuntun rìnrìn ààrẹ mi kiri, ni mo ti róyún ẹ̀kejì láyé. Mi ò gbé ṣùgbẹ́gbà, mo gbéra, ó di ọ̀dọ̀ dókítà mi. You keep this. Tó bá ń pèyàn ní Fọlọ́run ṣọ́, ṣó yẹ kó tún máa fi okùn ọ̀gẹ̀dẹ̀, kó tún máa fi gun ọ̀pẹ ni. And I told you, mo sọ fún ẹ. Doctor, fine, ẹ sọ fún mi, but you... Shh! You will keep this. Ó fẹ́ ṣe ra ilé ṣe ni. Àbírú kí lélẹ̀, ìwọ nìkan ni, léni, lánàá, every time. You will keep this. Lọ́jọ́ náà lọ́hùn, bí ìgbà pé inú ìyà ni mo fẹ́ bọ́ sí. Òun ni mo ṣe bí. Láì mọ̀ wípé ìwàsẹ́yìn ẹni ìtàn, ó máa mú àyípadà sí eré báyé mi. Ẹni ìtàn, my precious daughter. I love my daughter. And she loves me too. Àmọ́ kòkòrò jẹ́ kí n gbádùn òbí tó mọ́. On this 22nd of March,
1995. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday, my darling. I'm wishing you long life and prosperity in good health. I love you so much, darling. You know your mommy loves you so much. Yes, Mom. You're the most beautiful girl in the world. And you're the best thing that has ever happened to my life. I love you so much. I thank God I have you in my life anytime. Thank God. Okay, let's hurry up. Go check out the cake. Mom, is my cake really big? Yeah, check it out. You love it? Yeah, Mom. Are you sure? Okay. I need to hurry up to school now. Okay. We don't want to miss the assembly, okay? Are you okay with that? Yes. Okay. I know by now your teachers will be waiting. Okay. All right. Hey, my birthday baby. I'm sure you're happy, okay? I can't wait to pick you up and lunch. Gbogbo agbára tí mo ní ni mo sà kí Festus Àyìnlá kó lè jìyà ẹ̀ṣẹ̀ lábẹ́ òfin. Àmọ́ pàbó ni gbogbo ẹ̀ já sí. Olóòótọ́ tí ń bẹ láyé wọn pógún. Ṣìkàṣìkà inú ayé wọn mọ níwọ̀n ẹgbẹ̀fà. Ọjọ́ ẹ̀san ò lọ títí kò jẹ́ kọ́rọ̀ ọdún ni. Mo bá gbà kámú. Mo gbà fọ́lọ́run. Mo kúrò ní ìlú Ìbàdàn. Ó di ìlú Èkó. Pẹ̀lú ìgbàgbọ́ wípé tí n bá kúrò ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ burúkú ti ṣẹlẹ̀, màá ní fọkànbalẹ̀. Màá gbàgbé gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Àwọn ẹ̀jẹ̀ ẹni ìtàn ń ké. Ẹ̀jẹ̀ ẹni ìtàn ń ké tọ̀tọ̀tọ̀tọ̀. Kò jẹ́ kí n gbádùn. I embarked on a journey that I knew would not have a good ending. But all I want was revenge.
mo pàdé wá scared. Mo ṣàlàyé ẹ̀dùn ọkàn mi fún. And he promised to be of help as long as I can foot their bills. My team. May their soul rest in peace. I believe my princess can rest now too. I know she will. Ọ̀gá, àṣé ẹni tí ò bá gbọ́ tí ẹ̀gá ń sọ ló máa sọ pé ẹyẹ ń pàtó. Very pathetic. But you shouldn't have taken law into your hands. Police would have been the best solution. Spare me this sermon. Ìrékọjá ti bálẹ̀ tó ṣú. Àdúrà tó ti jù ní k'Ọlọ́run má jẹ́ kí ìyà burúkú bí inú. You can keep that for another person. As for me, I am happy. I am glad. And I am fulfilled. Officer. Good afternoon, sir. Pleasure. Sir, you are under arrest. Under arrest? Yes, sir. Related to the death of Enitan Aribisala. Kí ni mo ṣe? Related to the death of Enitan Aribisala. Enitan Aribisala. Yes, sir. Okay, I think I'll change my shirt. Ah, no, you can't. Order from above. And don't forget, sir, whatever you say here will be used against you in the court of law.